ni kò rí píríọ̀dù ẹ̀ mọ́ ni àbí ó ní infection tí ó ta àrírú ẹ̀ rí. Bàbá mi ló mọ́ ń ṣiṣẹ́ yìí fáwọn èèyàn, fáwọn obìnrin láti lè conceive, láti lóyún. Gbogbo ìpèníjà ló bá òkú dojúkọ máa tẹ̀lé mi ká lọ. Wàá kọ́kọ́ bá mi gbìyànjú bá mi gẹ́ẹ̀tì ginger, wàá wá àpọ̀, wàá gun pẹ́pẹ́pẹ́pẹ́, wàá fi tẹ́lẹ̀ pọ́ọ̀tù yẹn, kòkò yẹn. Wàá wá bá mi gẹ́ẹ̀tì ìsápá pupa, wàá bá mi dálé lórí. Wàá bá mi gẹ́ẹ̀tì pòròpórò ọkà bàbà, wàá dálé lórí. Wàá bá mi gẹ́ẹ̀tì àìdán, wàá dálé lórí. Wàá bá mi gẹ́ẹ̀tì abèrè, wàá dálé lórí. Wàá bá mi gẹ́ẹ̀tì ẹ̀rù dídì, wàá dálé lórí. Wàá bá mi gẹ́ẹ̀tì èpo igi àgàn, wàá dálé lórí. Wàá bá mi gẹ́ẹ̀tì kànáfùrù, wàá dálé lórí. Wàá wá sè lágbo pẹ̀lú omi. Wàá wá bá mi gẹ́ẹ̀tì kọ́hún blálà, tágbo yẹn bá ti jiná, wàá sọ kọ́hún blálà sí. Farabalẹ̀ kó gbọ́ fídíò ìdílẹ̀, kó dẹ̀ fi nǹkan tó bá lágbára sákàǹtì àwọn ọmọ aláìní. Ọ̀ranyàn ni kó fi síbẹ̀. Bẹ́ẹ̀ ni kó dẹ̀ fi fídíò ìránṣẹ́. Àkáǹtì nọ́mbà ní fún àwọn ọmọ aláìní 2044237680. First Bank Nigeria, Global Dahiratu Dhikrlahi Islamic Organization. Gbogbo ẹ̀yin tẹ́ ń wá nọ́mbà wa, tẹ́ fẹ́ rí wa, tẹ́ fẹ́ bẹ̀ wá ṣẹ́. A wà ní Abraham Adesanya Lekki Ajah Etí Ọ̀sà Lagos. Ẹ WhatsApp wa lórí +234 810 913 1425. Ẹ kọlù àbíkẹ́ WhatsApp wa lórí +234 810 913 1425. Ètò àgbo yìí òun la fẹ́ ṣe ní workshop láàárọ̀ yìí. Ẹnìyẹn dẹ̀ ti ready, full package ti wà ńlẹ̀ fún afẹ́fẹ́ léyìí tí máa bá mi ká lọ. Tó bá ti wá sí àgbo yìí tó ti jiná tán, kọ́ọ̀pù ńlá kan ló mú láàárọ̀ kó o tó ṣe kí ni kó o tó jẹun. Wàá fi tẹ́lẹ̀ nú. Alẹ́ tó bá tuntun rí pé ò jẹ nǹkan kan mọ́, wàá tún mu kọ́ọ̀pù ńlá kan. Ó ti yé nísìn. Ẹni tí ò rí píríọ̀dù ẹ̀ mọ́ yóò máa lò títí tí ó fi rí píríọ̀dù ẹ̀. Tó bá tún rí píríọ̀dù ẹ̀ yóò máa lò. Tó bá ti parí píríọ̀dù ẹ̀ kò ní lò mọ́. Ẹni tó ń rí píríọ̀dù ẹ̀ tẹ́lẹ̀ tó jẹ́ pé kò ní infection ni, kò dẹ̀ róyún ní, ṣùgbọ́n òun sì ń rí píríọ̀dù ẹ̀. Òun yóò dúró dìgbà tí ó bá rí píríọ̀dù. Tó bá ti rí píríọ̀dù ẹ̀ yóò bẹ̀rẹ̀ sí ní mu àgbo yìí. Tó bá ti parí píríọ̀dù ẹ̀ kò ní débi àgbo yìí mọ́. Kó má da sákùrú, kó dẹ̀ lè jẹ́ kó conceive. Tó rágbo tó ń prepare womb fún gbogbo nǹkan jẹ́gànjẹ̀gàn ẹ̀dá ní kíní kan hormonal imbalance, kíní kan abalance gbogbo nǹkan ni. Kò ṣeé mu mọ́ after period. Tó after period ó fẹ́ lọ lóyún straight ni. Kọ́kọ́ ẹ get ready kẹ́ ọjọ́ lọ́mọ ṣe. Tẹ́ ẹ bá mọ ovulation time yín 1 day on 1 day off 1 day on 1 day off. Àbí kẹ́ mọ́ ṣe lójoojúmọ́. Ọlọ́run fà lùbáríkà sí bí sinillahi ta'ala. Ẹni tí kèsì ẹ bá gbẹnu tán wá lọ fún full package, wá finú ṣoyún, wá fẹ́ ìgbọ́mọkàn, má wo tó wó. Kò síbi tó wà tá àti ní deliver fún yín. À ń lo DHL, a dẹ̀ ń lo GIG Logistics láti deliver all over the world. Ẹ̀yin lẹ́ máa sanwó delivery fee. Àgbo yìí wọ́n tó lágbára láti wá lọ fún full package láti lọ ṣe àgbo yìí. Bàbá mi ló máa ń ṣe bí isinillahi ta'ala, tested and confirmed ni. Ṣùgbọ́n báyé ti ṣe rí tara yàtọ̀ sára. Irú ẹni tó ní àgbo yìí nísìn, ó ti call fún full package. A máa gbé àgbo yìí fún, a dẹ̀ gbé full package fún, a máa sẹ́tì ẹ̀ síra, a máa sẹ́tì ẹ̀. À ń jẹ́ ká ẹ mọ̀ pé nínú egbòogi IVF ti wà ń bẹ̀ tí ò ní repercussion. Wàá lò lẹ́sẹẹsẹ ní ṣáà pé ètò náà ní IVF gba ilé gba injection lògùn yìí lọ ṣe test lọ ṣe kí náà. Bẹ́ẹ̀ náà làwọn egbòogi má dúró sórí ẹyọ kan dẹ̀ wo nǹkan tó máa lò. Wá rí pé lè wá pẹ̀lú full àlàyé before period and during period only ni wọ́n máa ń lò. Ẹni tá a dẹ̀ lò ní before period ni pé ẹni tí ò rí period ẹ̀ mọ́. A fi pe píríọ̀dù ẹ̀ wá, a dẹ̀ tún lò tí píríọ̀dù yẹn bá dé. Tó bá ti parí píríọ̀dù a dúró, ó fẹ́ lọ lóyún nìyẹn. Ẹni tó ń rí píríọ̀dù tẹ́lẹ̀ òun á lò tó bá ti bẹ̀rẹ̀ sí ṣe píríọ̀dù. Tó bá ti parí píríọ̀dù a dáwọ́ ẹ̀ dúró mo repeat ẹ̀. Tó bá ti parí píríọ̀dù ò lè lò mọ́. Full case nìyẹn. Ó ti yé ń sìn. So gbẹ́ tó ní challenges ẹ bá wa ra nǹkan táwa ń tà. Àwọn egbògi wa ní miracle leaves onídìí ẹ̀. Gbogbo nǹkan ló ń ṣe. Prevention ni treatment ni kò yan owó ẹsẹ̀ yan owó forí kókó alátakò jẹun lójú oorun. Ẹ get bulldozer met fibroid. Ẹ get memory booster Iliam fọmọdé fàgbàlagbà. Ẹ get caterpillar. Tó bá parí irú àgbo yìí nísìnyí báyìí you need caterpillar. A lè ti cervical mo kọ̀ọ̀sẹ̀ wá wàá lè máa fi ṣe kíni wàá lè máa wà fertile láti lè conceive lẹ́sẹ̀kẹsẹ̀. A dẹ̀ help ọkọ ìyàwó náà láti fún sperm ní mobility 50,000. Ẹ get transformer 1100 power fún ọkùnrin náà láti jẹ́ kí sperm ẹ ṣe kíní láti lè perform weak erection quick ejaculation low sperm count àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ manpower. Prostate enlargement fún urinary tract infection ìsétọ̀ rájà gallbladder problem and kidney. Ẹ get all in one natural apps ikú nìkan ni kò lè wò prevention ni treatment ni kí ọ ni ó wà effective gidi gbogbo nǹkan ló ń ṣiṣẹ́ fún. Ètò àwẹ́wà tá a fi yanjú problem fáwọn èèyàn, ètò sàárà wà, ètò àdúrà wà.
àwọn halal powder wà tá a fi yanjú problem fáwọn èèyàn yàtọ̀ sáwọn product wa yìí tọ́rọ̀ bá gbẹnu tán a máa jáde full package tá a ṣe fún èèyàn gangan so bó ṣe ò káyé máa dàyàn láàmú tó bismillah ta'ala contact wa àwọn onísìkìrẹ́fì fún yín láti evil world ọlọ́run la máa pè kó wá dá sọ̀rọ̀ yìí ètò ọ̀tún wà tọ́rọ̀ ẹ bá gba odidi àlùkùránì bismillah ta'ala tó gba orúkọ ọlọ́run tó gba àwọn verse ní àlùkùránì bismillah ta'ala ẹ dúpẹ́ fọlọ́run kó síbi tẹ̀wá tá àti ní deliver fún yín ẹ WhatsApp wa lórí +234 810 913 1425 a wà ní Abraham Adesanya Lekki Ajah Etí Ọ̀sà Lagos gbogbo ẹ̀yin customers wa gbogbo ẹ̀yin fáǹsì wa ẹ ní rí wàhálà ẹ ní rí dààmú ẹ rí bá ti ṣe ẹ̀rọ náà gbégbà gbogbo mo fẹ́ yín lọ́nà àbáyé fẹ́ àdúrà yín àgbà ẹnu yín